Ẹ káàbọ̀ sí Tiwantiwahoodtv níbi tá ti mú eré wá fún yín lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan. Psychopath part 3 òun la ní ká mú wá fún yín. Ẹ̀yin dẹ̀ wá tí wà apá kìíní àti apá kejì ẹ̀ tẹ́ra ṣàṣàkẹ́lẹ̀ wò ní Bimpe TV. Psychopath 1, 2, 3 tí ń ṣò báyìí. Tó bá ń gbọ́ ó ń gbóná fẹ́lifẹ́li àtìdẹ́ hall fàjà balẹ̀ òun la ní ká mú wá fún yín. Gbogbo kan nínú láti kìíní ìkejì dé kẹta. Gbogbo kan sínú eré kò ṣe máa wò. Ẹ̀kọ́ pọ̀ ń bẹ fáwọn òbí tó ń fọwọ́ tó ọwọ́ yẹpẹrẹ mú ọmọ àwọn tó ń kẹ́ ọmọ lákẹ́bàjẹ́. Ẹ wo tẹ bá mọ tó dáa fún yín ẹ sì tẹ báyìí ẹ wò Psychopath. Ẹ dọ́ọ̀pù kọ́mẹ́ǹtì yẹn tẹ bá ti wò. Òṣèré tẹ bá nífẹ̀ẹ́ sí fún bẹ ẹ jẹ́ ká mọ̀. Ohun tẹ́ rò pé máa ṣẹlẹ̀ ní apá kẹrin ẹ jẹ́ ká mọ̀. Torí ó ṣì lápá kẹrin. Àdèmọ̀ bí ó ṣì máa ní apá karùn gẹ́gẹ́ bí a ṣe ti gbọ́. Àmọ́ ṣá ẹ jẹ́ káwa mọ̀ ní comment section kí lẹ́yìn yóò pọ̀ máa gbẹ̀yìn àwọn adé àga ìyá wọn àti àwọn òbíjì. Ẹ má gbàgbé àti comment like share kéde subscribe ká lè máa mú wá fún yín lọ́pọ̀ ìjọba bó ṣe bọ́ta ká máa mú wá fún yín. Sẹ́yìn rò pé lóòótọ́ ní kẹ́yìn ti kú nínú apá kẹta ni àti pé kí ló máa ṣẹlẹ̀ sí Táíwò adé àga àti Ṣáárá adé àga fún ààrẹ tó jẹ́ ìyá wọn tó kọ́ wọn níṣẹ́ ká máa pànìyàn fẹ́. Ẹ wo ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Lẹ́yìn jù báyìí lọ nínú Psychopath àti ẹ ṣeun ó dìgbà.